àti wọ́n wèrè adú èyí tó sọ ní ipe tí wà sí Markaz ti wá kí ọba lọ́rin sọ̀rọ̀ ẹ̀sìn ni èyí tó sọ ní ipe àwọn àkáwọ àwọn ẹlẹ́rìí ibú Markaz ká má fi wọ́n jẹ ìmáàmù lọ́rin sọ̀rọ̀ ẹ̀sìn ni àti wípé jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ tálẹ́ ní tí wọ́n ti ẹ̀kẹ́ fi sí pé ó gbégbá gbo ìmáàmù lọ́rin nínú Markaz alẹ́ ponú Ìlọrin létò ó yàtọ̀ sí gbogbo ìlú rédèrèdè tí kálukú yìí ti wá Ìlọrin létò ẹnìké èsì bá kẹ ẹnìké edu sí àárín má lọ ní lọ́wọ́ pẹ̀lú ètò rẹ̀ òdodo ọlọ́gbọ́n ó nílé tí ń jẹ mámú ẹlòmí òwe wá láti ibi kankan wá jẹ min husni islamil mar'i tarikuhu ma la ya'ni anna Muhammad sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nínú tá fi mọ̀ pé islam ọmọ nìyẹn dá tarikuhu ma la ya'ni kó fin tí ó kàn lẹ̀ ọ̀rọ̀ àjẹmámù nílọrin ọ̀nà olúgbà kan ọ́ ṣùrùtù ìmáàmà tí wọ́n bá ní kọ́ ọ̀ká ìjọ mọ́ a rí mọ́sálásí wèrè kátó ọgbẹ́ kalẹ̀ ọ̀n bí mùdírù ọ̀fin tọrọ owó sí mọ́sálásí ya subhanallah mùdírù lọ ń bú ọ̀fin tọrọ owó sí mọ́sálásí yẹn mà yín almalihom ń bú mùdírù ń tọrọ owó tí ì ralẹ̀ ẹ̀ẹ́sẹ̀ sí gbẹ̀yìn ni wallahi thumma billah ẹ̀sìn ní ó gbẹ̀yìn ayé ìwọ́n sọ inú mọ́sálásí lọ wà yìí gbogbo ìpè tí wọ́n ṣe ìpè tó ń ṣẹlẹ̀ rẹ̀ ọmọ ní ayé àwọn bá yé ara rẹ̀ jẹ́ ni wallahi àwọn bá yé ara rẹ̀ jẹ́ ni wọ́n á jẹ́ tẹ̀mí sọ kí ní kan fún ọ tí ò yí ọ tí ò yí ọ jẹ́ sọ fún ọ bàbá mufti Ìlọrin wá bọ́ ti súnmọ́ wọn tó fi rí ọ̀rọ̀ báwọn sọ mushafa'atan wípé nínú tí ó lè dùn mọ́ wọn jù báyìí kẹ́ni wọ́n sọ fún ọ wípé kí n tí ó yà lọ́tọ̀ọ̀tọ̀ ní Markaz kó so pọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń kankan tẹ́ ẹ̀ sọ ẹ̀yin tọ́rọ̀ yìí wọ́n jọ yọ wípé nínú tí ó múnú àwọn dùn ní kọ́lọ̀ ń bomi paná tí ń ṣẹlẹ̀ bainahu wa baina mudir al-Markaz títí di sìn bàbá mufti sọ báwọn ìsọmọ kí o ṣe kàdámù láyé wọn ní wí títí di sìn bàbá mufti sọ pé àwọn èèyàn sọ ọmọ mudir al-Markaz mọ́ wọn ní wí òdodo ọ̀rẹ́gbọ̀n ayọ̀ bá sì ní tẹ́ni àkísà ń tàtà ẹ fẹ́ dá ìfáìtì mi kúrò níbi ọ̀rọ̀ tí ń sọ mo understand yín gan torí mo máa gẹ́rù tẹ́ ń play níjọ́ tí mo lánàá Mudir al-Markaz adamallahu wa yàtọ̀ wà á fi yàtọ̀ níjọ́ tí wọ́n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ Abubakar pé kèé sòun ẹni ń bẹ nínú kòtò pẹ̀lú ànábì sẹ́mọ̀ yí pé ẹ̀yin eléri burúkú yìí náà lẹ́nu lè gbé wá sí mufti wá táwọn èèyàn wá ń rò yí pé mufti ṣẹ̀ṣẹ̀ sí wá sí òun ó fi kanta Mudiru tí wọ́n sì ti ṣe tipẹ́tipẹ́ báwo lè hẹ́ni ibùdó ọmọ àmì kò jìdàn odò mọ́ jìngàn ó jìngàn ẹ̀yin eléri burúkú yìí náà lè gbé wá ẹ̀ sáàfẹ́ kí wàhálà sinmi nílọrin Ọlọ́run ó dá àdàmú sínú òbí sí ayé yóò sì dá wàhálà síbẹ̀. ìgbà tí mo lánàá Mudir al-Markaz adamallahu wa yàtọ̀ wọ́n á fi yàtọ̀ wọ́n dàwọ́lá tàwọn tí wọ́n sọ̀rọ̀ ń jò ní nípa ọdún tà nábì ló wúlò láyé ẹ̀yin eléri burúkú yìí náà lẹ́tọ́ lọ lè gbé wá sí tí mufti ti ṣe láti bí ọdún bíi 6 ẹ̀tọ́ lọ lè gbé wá ẹ̀wà ẹ̀skẹ́ndì ẹ̀ àwọn èèyàn fi wá ń rò wípé mufti ṣẹ̀ṣẹ̀ ṣe wá sí yẹn ni ó fi kanta Mudiru kí ló sáà má tutù aláyé yóò ní tutù ayé yóò mọ̀ gbóná ni wallahi alazim èmi ni wọ́n ń sọ fún kíní kan aṣọ tí ẹ lè ṣàdúrà fún mufti nìsín dákun jẹ́ kí n sọ fún ọ mufti Ìlọrin ṣé wòye ṣe Markaz mọ́ mufti Ìlọrin ṣé wòye sọ ọmọ Ìlọrin mọ́ mufti Ìlọrin ṣé wòye ṣe bàbá wa mọ́ ọ ní ẹ̀tọ́ tó lè sọ pé bàbá wa mufti ṣé wòye ṣe bàbá wa mufti ni mo béèrè ni gbogbo àwọn tó ní mo ti sọ lọ́rọ̀ sẹ́yìn ìgọ́ wà láìka láyìn ìgọ́ dédé bọ́lá ọba sì and again gbogbo fídíò mi látọ̀kì tẹ́lẹ̀ ẹni yòówù nínú ẹni tí mo gba àbámú ní mọ̀nà jù láyé mo jẹ́ kan ayẹ̀ bá ti ṣe yìí báyìí lẹ̀ bá ṣe èyí tó kù fún yìí tó kù tó yẹ kẹ́ ẹ máa ṣe nígbésẹ̀ ni èmi ni laysa bí a ní atlubu indahu shay'an kìí ṣe pé ìdí wọn àkàkà lọ́dọ̀ wọn wallahi Allahu shahid ala ma aqul mo fọba tó dá mi mo fi búra
àmọ́ ṣe mufti wọ́n yé ṣe àṣeyọrí Sheikh Adam mọ́ni ṣé wọ́n yé ṣe àṣeyọrí mẹ́kàsí mọ́ni right èyàn lè jà nílé bàbá rẹ̀ ṣé wọ́n máa jà ń bẹ̀ àìgbọ́ra ni yíyé lè ṣẹlẹ̀ níbi tí wọ́n ti bí ọ ṣé àìgbọ́ra ni yóò ṣẹlẹ̀ mẹ́ níbi tí wọ́n ti bí ọ àìgbọ́ra ni yé sí ò ṣẹlẹ̀ mẹ́ ṣùgbọ́n ní bàbá tá a lè fi pè ọ́ sì láfà tá a lè fi ọtí lásìlá mọ̀lìkàsí yẹ ọ̀ ìṣe mọ̀lìkàsí ọ̀ ìṣe àdàbí ọ̀ ìṣe súfí kí ni pọ́blẹ́mù ẹ ọ̀ ìṣe mọ̀kọ́dọ̀rọ̀ àwọn tó jà máa ti wakọ̀ tó pàwàpọ̀ ńlọ nínú ẹ̀yin wá fẹ́ di àríjẹ nídìí ìbàjẹ́ tí ẹ bá ṣe pẹ́ yìí délé rí ibú ẹ sì fẹ́ sí dáadáa láyé tí máa ń bàjẹ́ ẹ̀fẹ́ kó dáa ni mo ṣe program settlement mo ṣe program pẹ́ni sákìyèsí mo ṣe program tó lè jẹ́ kí nǹkan dáa mo ṣe àti wá àti gàfárù ẹlẹ́rí burúkú ẹwà lọ lè jáde kéré kan mọ́fà mi tí ó bẹ̀rẹ̀ àbùkù mo bẹ̀rẹ̀ àbùkù lọ́dọ̀ tani àti tani níwájú tani kéré kan bàbá mùdírù wọ́n bẹ̀sẹ̀ jẹ́ ni ọ ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ àwọn oníjẹ́kẹ́ drag wa wọ́n bí tá yà subhanallah ó ní bàtà ìyàbá ṣe mú kọ́ra náà ó kọ́ yẹ ẹ̀kọ́ ọ̀dá sáà ní fẹ́ pé mú kọ́ra náà kò sẹ́ni tí ó sàsí ọ dédé sẹ́tọ̀ sí àtiwà tó ń wú iná ni ó jọ díẹ̀ dìkílẹ̀ ara rẹ̀ fáyé ṣe súnfì ni ọ sọ fáyé kò sáà pamọ́ fún ọ ibà bàbá mufti súnfì yóò jẹ̀lẹ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe súnfì ni ọ dìkílẹ̀ ara rẹ̀ fáyé sọ fáyé ṣe súnfì ni ọ ó wà láìfù báyìí ó wà láìfù báyìí ó wà pẹ̀lú wọn láìfù báyìí sọ fáyé ṣe súnfì ni ọ gbogbo àwọn tọ́ọ̀kà pátápátá tọ́ọ̀kà pátápátá lẹ́yìn mufti Ìlọrin nìkan tó jẹ́ súnfì sọ́ọ̀bù ẹ̀ báwọn yòókù tọ́ọ̀kà àwọn sáláfì ní gbogbo àtọ́ọ̀kà asẹ̀fúnla ọkà fáńlánà súnfì là fáńlánà ọkà Sheikh Umran Eleha ọkà sọ̀rọ̀ pé kìí ṣe súnfì sáláfì ni látún lọ kà ọkà fásitì nínú ọ̀rọ̀ rẹ̀ mo tún bá fásitì sáyẹ́dì sí tú ọkà nínú ọ̀rọ̀ rẹ̀ látún lọ kà sọ̀rọ̀ mi ṣé súnfì wa ni ọ sọ fàyè anta munafiki ni ọ munafiki ni ọ wallahi munafiki anta nínú àwọn yàní amarat minal amarati yu'rafu biha al munafik nínú rẹ̀ eléyìí tó ń ṣe yìí ọ̀tọ̀ lẹ̀wù tó gbé wọ̀ ọ̀tọ̀ ní nǹkan mìíràn máa sọ munafiki nù tí ọba mọ̀ wípé súfì lọ bẹ́ẹ̀ ṣe súfì tó ọba mọ̀ gbé sáláfì ìlànà ọba lọ mọ̀ bá sáláfì lọ ok ọ̀n sọ kéré kan àwọn tẹ́sẹ̀ jálàbí nǹkan kan bàbá mufti ò ṣe jálàbí dábìló bàbá mufti díà ṣebí táyà tí kí n wí náà mufti díà bàbá mufti ò ṣe jálàbí tó bá já sí wípé ọkùnrin rẹ̀ ni tí ń ṣe jálàbí ọmọ pé bàbá mufti ń ṣe jálàbí àfá ńlá sì ń ṣe jálàbí ẹ̀yin lẹ́yìn takú àwọn òtakò àníbo lọ wà gẹ́gẹ́gẹ́gẹ́ sọfáyé jáyé mọ́ tó ìbá ṣe mùnáfìkì ẹ má bọ́rọ̀ débi mùkọ́ra náà bayna ma qalahu al-mudir wa ma qalahu al-mufti ẹ má bọ́rọ̀ débi mùkọ́ra náà ẹ là sọ fún yín àwọn ọ̀rọ̀ kan bẹ́tẹ̀ ló ṣe tó ṣe ágbà mọ́nà kúlù èyí táwọn wínú ọlọ́run kó bá ṣe dáadáa fáwọn àgbàlagbà ìkan nínú àwọn àfáwọn nílẹ̀ yìí wallahi àjọsọ̀ lónìí àwọn tó pèmí dáadáa pọ̀ kọ́lọ̀ pọ̀lọpọ̀ èyí tí wọ́n sọ fún mi ní pé àwọn ọmọ méjì rẹ̀ pé kí n má yà sí wọn wallahi mo fi ọlọ́run tó dá mi òfìsẹ́ mo fi ọlọ́run mo fi búra ẹni kí n má yà sí ìfẹ́ play voice yìí nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú mi wallahi tàlà mo fa Al-Qur'ani mo fi sẹ́yìn ìkan nínú àwọn àfáwa nílẹ̀ yìí lẹ́yìn tó pé tí n bá dákọ̀ wọn nísìn àti kíní kejì yín kò sẹ́ni tí ò mẹ́ni tí ń sọ yìí wallahi kò sẹ́ni tí ò mẹ́ni tí ń sọ yìí lẹ́yìn àwọn náà sọ àwọn ọ̀rọ̀ kan fún mi wọ́n sì mọ́ fàtí mo ní náà wọ́n ní ẹ lè wo àwọn tí wọ́n takò yí lórí ọ̀rọ̀ tẹ́sọ ẹ rí pé wọ́n sọmọ lọ́nà
wallahi tallahi summa billahi la ilaha illa huwa wọ́n sọ màlúù yìí wọ́n sì wọ́n bá ti àmọ́ tí ń bẹ lábẹ́ rẹ̀ àmọ́ nǹkan tí ń bẹ lábẹ́ mo ní wàláhì òye mi náà òye mi àní tẹ́ ẹ̀ fẹ́ ó ṣeun pẹ̀lú ògo Ọlọ́run yóò ṣe insha Allah al-karim ní tẹ́ ẹ̀ fẹ́ ó ṣeun yóò ṣe. Ìlọrin generally madinatu Ìlọrin bí asriha adabiyatuha markaziyatuha zumariyatuha kitoni àti agbadigiri ọmọ yatuha orúfin yẹn jẹ pọ̀ ni ẹ ti understand àti tijaniyatuha wa qadiriyatuha insha Allah al-karim insha Allah al-karim ní tí ò ní pẹ́ mọ́ yóò dẹ̀yọ̀ kaba yìí pẹ̀lú gbọ́rọ̀ lọ́dọ̀ náà yóò dẹ̀yọ̀ kaba yìí pẹ̀lú gbọ́rọ̀ tèmi tẹ́ fẹ́ nu etí sì ń bá yẹn jẹ́ kó tayọ ipò tọba mi gbé lọ ní sí. àyíbẹ̀kọ́ ọlọ́run sáà ọlọ́run dá sí ọlọ́run ìṣe mistake kìí sì sí nǹkan rẹ̀ tó bó ti fẹ́ kó rí àti kó jẹ́ ìlú sísè ìpẹ́ ẹnìkan ò wá ká kó má jẹ bẹ́ẹ̀ mà bá nìkan ká so torí náà àbí ọ̀nà mi àti ẹ̀jìn síra ọ̀ fi kulli shay'in ilman sinnan thaqafatan wa hadaratan kitabatan wa khatabatan ọ̀nà mi àti ẹ̀jìn síra wa dáadáa sọ̀rọ̀ mi yọ so kò jẹ́ bá mi ṣe jẹ́ èyí gàfàrú àbí kí wọ́n kọ́ ẹ̀ tí ẹ̀ fẹ́ dákọ̀ tiẹ̀ rárá aláàtò pé ana arahu mugafalan láì mugafal ni mo fọ́ lọ́sẹ̀ tí ẹ bá ṣe mugafal ó sì já sí pé ìgbà mo ṣàdúrà fún mufti Ìlọrin lọ́wọ́ nínú bí ọ ẹ ti pé ní eléyìí ti burú ẹ pé ilẹ̀ ti dàrú ẹ ti pé ilẹ̀ ti burú gẹ sọ̀rọ̀ pé mi bẹ̀rù ni ẹ kẹ́ ẹ̀ mọ́ wallahi ana la akhaf wallahi al-azim àmọ́ alá laita sheri aliyara nasu mahara minal amuri awo yabudu lahum ma badaliya anna allaha akun fasadani ilal akitaki wallahi ma kana bakiya ala laita sheri o ma se o aliyara nasu mahara ẹ̀yin wèrè olódúdú méjì sẹ́yìn rí ntawa ni ṣe bá àlàáwà nù rí àwọn asọ́mọ́ àwọn àgbàlagbà wà lábẹ́ pẹ̀lú wọn ẹ̀rí ń tàn rí ẹgbọ́n ń tàn gbọ́ mínàlẹ̀ amúrì nínú àlámàrí tí ń ṣẹlẹ̀ lọ́rin 2026 la wà lẹ́yìn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run alùbáríkà ọlá àná Muhammad ọlá Sheikh Alim níwájú Ọlọ́run gbogbo tí ó kù tí ò tí tó nílọrin gbogbo ẹ̀ lọ́ba méjì tó. àwọn yabudu làwọn máa bà dá líyà ìtì ń tira rẹ̀ jáde sáwà só tirẹ̀ jáde sí. bàdálíyà ànàlọ́hà àpọ́n ó hàn sẹ́mi ni ìpọ́nà hapun òdodo lọ́rọ́ rẹ̀ ibi ó fẹ́ tó lọ́rin sí ló gbé sí àyè tó fẹ́ kí lọ́rin wà ló wà fasádà ni Ọlọ́run wa lé mi kún ó jẹ́ kí n mọ̀ yí pé nínú tó kù nẹ́sẹ̀ àti nígbèsẹ̀ òun ni irúṣẹ́ tà sí Ọlọ́run sì lọ́wọ́ sí.